ìfẹ́ ẹ̀gbà yẹn ẹ jẹ́ ká dá padà. Kí la lè fi dá padà? Ẹ jẹ́ kí a bára wa sọ̀rọ̀. Bíba ẹ̀sìn kan jẹ́ fún ẹ̀sìn kan, ẹ jẹ́ ká stop ẹ̀. Àwọn kan máa ní ẹ jẹ́ ká jẹ́ kó gun omi. Àwa gbà yí pé kò sí ogun láàrin ẹ̀sìn Kristẹni àti ẹ̀sìn Mùsùlùmí àti àwọn ẹlẹ́sìn kan àbáláyé. Ẹ jẹ́ kó ní kálukú máa ṣe tiẹ̀ kí ìfẹ́ lè wà. Mo máa ń sọ kankan nínú ọ̀rọ̀ mi, mo ní Ọlọ́run mọ ohun gbogbo, ó sì lè ṣe ohun gbogbo. Ọlọ́run ti dá iná bẹ́ẹ̀ gẹ́gẹ́, Ọlọ́run ti dá àlùjọ náà, Ọlọ́run ti dá paradíṣe. Paradíṣe táwa Kristẹni ń pè, òun làwọn Mùsùlùmí ń pè ní àlùjọ náà. Ọlọ́run ti dá iná àti àlùjọ náà kó tó di pé ó dàwó èèyàn. Ẹ jẹ́ kó ní kálukú máa ṣe tiẹ̀ pẹ̀lú ìfẹ́. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Nǹkan kan ṣo náà ló sì ń fà á torí pé àwọn kan ti dá ọ̀tá sílẹ̀ láàrin àwa Kristẹni àti àwọn Mùsùlùmí. Àwọn kan ti dá ọ̀tá sílẹ̀ láàrin àwọn Mùsùlùmí sí àwa Kristẹni. Tá bá ní ká wò sẹ́yìn bíi 40 ọdún, 50 ọdún, 60 ọdún sẹ́yìn tírú àwa yìí tí a ò tí ì di ayé. Lóòótọ́ àwọn alákatakítí wọ́n wà nínú wa tí wọ́n máa ń sọ wípé rárá o, àwa àti Mùsùlùmí àjọ sìn Ọlọ́run kan náà, Ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ ni àjọ ń sìn. Ẹ wá jẹ, ẹ wá mu, ẹ̀yin ẹni tèmi. Bóyá ẹ wá jẹ, ẹ wá mu, ẹ̀yin ẹni tèmi. Nítorí pé èmi lọ́ba olùṣàṣe fáwọn tèmi pa. Ẹ wá jẹ, ẹ wá mu, ẹ̀yin ẹni tèmi. Nǹkan tó wá kan mí lómi nínú fọ́nrán yẹn ni pé lẹ́yìn ìgbà tí èrè àsàlátù tí wọ́n parí orin yẹn, a rí àwọn àáfàá kan tí wọ́n jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí Dr. Bukola Alayande tí gbogbo wa mọ̀ sí èrè àsàlátù pé báwo ló ṣe máa sọ wípé Olúwa wa, Ọlọ́run kan náà lájọ́ sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Ṣé bí ẹ̀sìn Mùsùlùmí àti ẹ̀sìn Kristẹni ṣé bí wọ́n ṣe rí ní gbogbo ìgbà yẹn ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe rí lìsìn? Kí ló jẹ́ kí ẹ̀sìn Kristẹni kó dunlẹ̀ àti ẹ̀sìn Mùsùlùmí kó dunlẹ̀? Kí ló jẹ́ kí àwọn ẹlẹ́sìn méjèèjì yẹn kí wọ́n máa bára wọn ṣe? Kí ló wá fà á tí àwọn ẹlẹ́sìn méjèèjì tá a wá fi wá dọ̀tara wa, tá a wá fi wá yẹ́yìn síra wa? Ẹ̀yin àáfàá, àwa pásítọ̀, àwa tá a lórúkọ àwọn òjíṣẹ́ Olúwa, àwọn wòlíì nínú ẹ̀sìn Mùsùlùmí, àwọn kàlífà nínú ẹ̀sìn Mùsùlùmí, àwọn ìmáàmù nínú ẹ̀sìn Mùsùlùmí, àwọn ṣéwù nínú ẹ̀sìn Mùsùlùmí. Mo wá bẹ̀ wá ní pẹ̀lú àwa Kristẹni, àwa tá a jẹ́ skọ́là nínú ẹ̀sìn Mùsùlùmí. Mo wá bẹ̀ gbogbo wa ní pé ká jọ̀ọ́ ká má jẹ́ kí wàhálà kó ṣẹlẹ̀ láàrin àwa Kristẹni àti àwa Mùsùlùmí. Máa polówó ẹ̀sìn tiẹ̀ lọ́nà tó dáa, kémi náà polówó ẹ̀sìn tọ̀dọ̀ mi lọ́nà tó dáa. Mi ò ní sọ wípé nítorí kí èèyàn kó lè pọ̀ nínú ẹ̀sìn mi kí wá máa bẹ̀sìn kọjẹ́. Gbogbo àwa tí ọ̀rọ̀ yìí tó ta bá nínú ẹ̀sìn Mùsùlùmí, nínú ẹ̀sìn Kristẹni, nínú ẹ̀sìn àbáláyé oníṣẹ̀ṣe, ẹ jẹ́ ká tún bẹ̀ ṣe. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube.